ẹ kú kàlẹ̀ ọmọ Yorùbá, ẹ pẹ̀lẹ́ ọmọ kóòtù òjíire nílòkó káàkiri gbogbo àgbáńlá ayé ọ̀dẹ̀ ọ̀dà bí àní ṣubú dànù lágbára Èdùà. Tí wọ́n bá ń fini ṣe yẹ̀yẹ́ lójú oorun kí làláì túmọ̀ sí, tí wọ́n wá rẹ́rìn kàkàkàkàkàkàkà tàbí tí wọ́n ń bu ọ lójú oorun kí làláì túmọ̀ sí. Má bànújẹ́, ọ̀nà táláyè náà pín sí pọ̀ rẹpẹtẹ. Báyà o jẹ́ obìnrin, ọ wà nílé ọkọ, òun wojú Olúwa lọ́jọ́ tó ti pẹ́, àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ wọ́n wá ń fọmọ bu ọ, dákẹ́. Àbí ọ wà níbi iṣẹ́ rẹ, wọ́n ń fi iṣẹ́ rẹ pẹ̀gàn rẹ. Àbí ládùúgbò, àwọn ará àdúgbò wọ́n ń yẹ̀yẹ́ rẹ, wọ́n ń ṣe sí ọ̀rẹ́. Wò mí, má fọlọ́run rẹ lẹ̀. Oore ìyà wá wò ó, Ọlọ́run yóò ṣe é fún ọ. Ẹ̀gàn rẹ ó dògo, àsìkò ìdùnnú rẹ ó ti dé tán. Ọ wá súnmọ́ Ọlọ́run rẹ dáadáa tọ̀sán tòru, ọ sọ̀rọ̀ ọnú rẹ fún un. Nǹkan ọbọ̀rọ̀ alẹ́ bọ́lọ́run sọ̀rọ̀ o, àìbọ̀rọ̀ alẹ́ bọ́lọ́run sọ̀rọ̀ o, ìrégbè nìyẹn o. Ṣàdúrà tọ̀sán tòru, má rò láburú sí ọmọlàkejì, sì má torí ọmọlàkejì lọ́ọ́ mú atare àbí jáwé. Ọlọ́run rẹ ni ọmọ àpè ńgbà yẹn. Ọlọ́run o, orí mi o, àbáwáyé mi ọmọ, ìgbélé ayé mi ọmọ, gbogbo ohun tí ń jẹ àti ohun tí mo fẹ́ jẹ́ ọwọ́ Ọlọ́run ló wà o. Ọba ọ̀pábídà sọbídíré sọ ẹ̀gàn mi dògo. Wò mí, ó rí dùnú. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Kódà bí a bá lárú àláì, a máa fi ṣúgà ṣe sàárà. Ṣúgà korombo ni o, keep sugar, ọ̀hà fún gbogbo ayé, wọ́n bọ́ la. Kódà bóyá wúwo o lè fi pálípálí, o lè fi tọrẹ, pálípálí kọ̀ọ̀kan o lè fi tọrẹ, ó rí dùnú. Gbà bí mo ṣe sọ fún ọ. Wọ́n bí wọ́n ṣe yẹ̀yẹ́, ọ̀gá jọ̀tẹ́ ẹ̀ lọ. Gbọ́gbọ́gbọ́ lọ̀gọ́mọ̀ ọyọ̀jọ̀ pẹ̀, ọyọ̀jọ̀ tá ẹ lọ. Wọ́n ní bí náà bá gorí òrùlé, eruku ata, ọ̀gá jọ̀tẹ́ ẹ lọ. Mo ṣe máa rí nìyẹn. Gbogbo wa láṣẹ́gun ọ̀tá o, ààrẹ yín òdì. Wèrè yẹn ní sọ pé ọ̀sálà, má bá wọn sọ bẹ́ẹ̀ láéláé o. Àlá ò ṣe é kó dànù o. Àlá ló sọ ẹlòmíì dolówó. Àlá ló sọ ẹlòmíì donílé. Àlá ló sọ ẹlòmíì dẹni ẹ̀wọ̀n. Àlá ló sọ ẹlòmíì dẹni àgbéga. Wò mí, láìdélé aláwọ̀, láìdélé ọlọ́pẹ̀, láìdélé aláàfáà, láìdélé wòlíì. Láti bí àlá, ẹ̀dá máa mọ orú èèyàn tó jẹ́ látọ̀dọ̀ Ọlọ́run. A gbọ́dọ̀ discover ara rẹ̀. Who are you? Ta ni ọ́? Bí àṣà àwọn Faransé wọn ní ṣèkì, ta ni ọ́? Ta ni? Ọbẹ̀ mọ ara rẹ̀. Ẹ̀dá máa dára ẹ̀ mọ̀ láti bí àlá. Tọ́mọ̀ pé ẹ̀dá tí mo jẹ́ rè, ọwọ́ àjẹnù rẹ̀ ọmọ. Òun ni irú àlá tá a sọ yìí. Ń fún yín 3 sí 4, ẹ̀rí òǹdìmú. Kékeré àlá ò sí o. Kékeré àlá ò sí. Aláàbò ò ní ṣe fún wa o. Kò ní ṣe mọ́ wa lára o. Kò ní ṣe mọ́ ọmọ wa lára o. Ọmọ rẹ tí ọjọ́ ọmọ ọdún 7 lọ. Àwọn méjì náà lálà, ẹ máa bí wọn, ẹ máa bí wọn. Ẹ pè wọ́n, ẹ máa béèrè lọ́wọ́ wọn. Tọ́mọ ó sì máa sọ fún yín pé mọ́mì mo máa rí kinní báyìí, mo máa rí kinní báyìí. Ìgbà tẹ́ ẹ bá béèrè ńkọ́, tẹ́ ẹ lérò pọ́nmọ eke ni. Àpẹ̀dá tí ì bá sùn láyé, lolúwa kì í fi nǹkan hàn. Má kó àládànù o. Gbadágbà yìí ọmọ ọdọ, ìtọ́jú ewé àtegbò, lélẹ́dùn àlófinra ní kúmọ̀nà máa ẹ̀ dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ìyìn sọ̀rọ̀ aláìjáde torí kò lè wá bá mi lé o. Àmọ́ ohun tí ń ṣẹlẹ̀ jù nínú ayé, òun ni mo ti sọ fún ọ.
Gba nọ́mbà yìí mọ́dọ̀ +2348032983298. Nọ́mbà orílẹ̀-èdè Nàìjíríà mi nù. Nọ́mbà orílẹ̀-èdè Benin +2290154651928. Tiwa lọ́lọ́run ó ṣe kò ní ṣe tọ̀tá wa. Àyẹ̀wò àbẹ́ni tó fẹ́ join platform wa o. À ń pè ní Life Spiritual Solution. Free nìyẹn, ọ̀fẹ́ làwọn yẹn, o lè gbọ́ tó máa là ń bẹ̀ o. Ọ̀kan sì tún jẹ́ olómi tútù ọba ìràwọ̀. Free lòun náà. Àwọn ará èyí tó jẹ́ pabambarì, òun ní jẹ́ private group. Yàrá àwọn àlánù àtoríṣiríṣi nǹkan. Owó ni wọ́n fi ń wọbẹ̀, kì í ṣọ̀fẹ́ o. Owó ni. Láti orílẹ̀-èdè Benin lọ sẹ́mi sẹ́fà, àpò 5 sẹ́fà ló fi wọbẹ̀. Tó ṣùgbọ́n parí ó sì tún máa ṣàpò 5. Ẹ̀yin lọ́wọ́lọ́wọ́ jókòó ara rẹ̀ jẹ́. Láti orílẹ̀-èdè Nàìjíríà lọ dí mi náírà ni. Tí ṣe 10,000 naira. Ẹ̀yin lọ́wọ́lọ́wọ́ jókòó ara rẹ̀ jẹ́. Ó gbọ́dọ̀ pè mí nítorí àlàní ìdọ́lóhùn tó ọba ti sí nínú pílátífọ́ọ̀mù yìí. Àwọn kan bẹ wọn ò sínú pílátífọ́ọ̀mù yẹn, ìta ni wọ́n wà ṣùgbọ́n owó wọn kì í dí. Oṣù kan ò ní ti parí wọn ti sanwó. Ogun tí wọ́n fi ń ja ẹlòmíì ibi àlá ló ti rí. Oore tó tẹ ẹlòmíì lọ́wọ́ ibi àlá ló ti rí. Wèrè yẹn ní sọ pé ọ̀sálà o máa tanra ẹ jẹ. Wá èmi lọ. Àlọ́dé. Èmi á máa lọ. Ẹ̀yin náà ní màá dé bá. Ó dolúkọ kìtìbó. Oṣù olé ní bá ń bínú wa. Ilẹ̀ máa kọ kìtìbó wọn. Àjẹ́ ilé ní bá ń bínú wa. Ilẹ̀ máa kọ kìtìbó wọn. Ire o. Ire o. Ire kàbìtì.